ilé ibi tí ìdèjọ tó fi ilé bẹ̀ yẹn mo fẹ́ káwọn èèyàn support láti kọ́ káwọn ọmọ ẹ̀ máa kó lọ síbẹ̀ because àfẹ́ kó máa gbé káàkiri àní sọ jù bẹ́ẹ̀ lọ débi kó máa scatter ẹjọ́ mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ẹbí àtàwọn artist náà mo fẹ́ ká kárí àwọn ọmọ yìí along anytime tó bá ń produce nígbà tí ìdèjọ dé Kòròdú ẹja campus kan sílẹ̀ bí tí a ń pè ní ire campus gbogbo àwọn ọ̀gá wa yìí ló wà ń bẹ̀ adẹ̀ ń wọ́pà adẹ̀ ń produce díẹ̀díẹ̀ so mo yìí sí mọ̀ ń pa iṣẹ́ yìí dáadáa mo fẹ́ kẹ́ bá mi kárí àlọ́ọ̀dà yìí producer kẹwàá bí àtẹ̀yìn director gbogbo ẹ̀yìn dúró mi ní sọ̀jú bẹ́ẹ̀ lọ thank you God bless you. ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí à ń ya àwòrán yìí mo fẹ́ kí á position ara wa. kí ni wọ́n yọ ẹ bá ọ̀gọ̀ fún ẹ jẹ́ ẹ bá ọ̀gọ̀ fún ẹ ààrẹ wọn ti wà ń bí ẹtí ń gbọ́dọ̀ mi náà ti wà ń bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ má ètò àfọlọ́ǹbẹ̀ yìí àtàkà ìjọba ìdílé bí ẹgbẹ́ má bọ̀dọ̀ mánéjì bí ẹ̀tọ́ àbẹ̀yìn ni ẹgbẹ́ bí wọ́n wá ẹ̀yẹ wà táwọn èèyàn tó lè wà ẹ má bọ̀dọ̀ ẹ̀yẹ bá bisimilá bisimilá. ẹlẹ́kùn wọn ní ẹni tí wọ́n ń bẹ ní ìgbàgbé òkà kí n ṣe ní tíátà ẹni tó máa ń bẹ nínú ìgbà yìí lápò òtún wá ní tí òkà kí n ṣe ní tíátà lẹ́gbẹ̀ẹ́ tí ó ń kẹ́lọ́ àtàlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ọ̀nà. àwọn ọmọ ilẹ̀ yìí ń ṣe ìpàdé ìrọ̀jú ìlú pàṣẹlẹ̀ àwọn ìrọ̀jú ìlú. ولكل أمر الله وسلام فلا برحمتك يا أرحم الراحمين الحمد لله رب العالمين نعم إجازة الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. èèyàn nítorí pé èèyàn ń kánjú ní balùwẹ̀ ó wá dé balùwẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ìwé láti ẹsẹ̀ àbọ̀ wá dé balùwẹ̀ ó wá bú ẹ̀tàn ó wá ṣe ó wá bọ́ ta ní òhò ọwọ́ ní kílódé ó sọ pé òun kánjú iṣẹ́ àwọn bíngò iṣẹ́ àwọn tùyúrù nìyẹn inú Ramadan sílẹ̀ wà yìí àwọn tó yẹ ká kí á kì wọ́n bá wọn ìlànà ọlọ́run tí wọ́n bẹ́ ń kalẹ̀ ọlọ́run dákú ṣàjọyọ̀ yìí pé ọlọ́run torí àsìkò àmọ́ gbólóhùn kan tá Al-Qur'an sọ pé shahida Allahu annahu la ilaha illa huwa wal malaika wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa al-azizul hakim gbólóhùn yẹn àti kí gbogbo ẹ̀yin ìlànà ọlọ́run tó bẹ́ ń kalẹ̀ ní ṣàjọyọ̀ yìí pé ọlọ́run la hawla wala quwwata náà láì ní gbàdá ní àsìkò gbogbo àwọn òṣèré lápapọ̀ náà ni a kí lápapọ̀ torí àsìkò torí tọ́lọ́ látọ̀rí president débi tó dé lápapọ̀ torí láti wọ́n máa padà dárúkọ àmọ́ torí àsìkò akíndé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. aya bó ti kí àwọn afa bó ti kí àwọn afa náà wọ́n náà tàkì lẹ́la kútu wọ́n tó harvard á lọ sí bí ètò tó tọ́ báyìí láì ní gbàrà ní àsìkò tó yà ṣe ń ṣe ń retí Maulana Sheikh Buhari ọmọ Musa ajíkòtì wọn ọ̀rọ̀ dàpọ̀ jẹ́ àríwá ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀.